Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá èyí tá a tún rí lónìí. A yìn yín torí pé ẹ fún wa ní ẹ̀bùn wípé ká wà láàyè. Ẹ̀bùn ńlá ni o nígbà tá a bá jẹ́ alààyè ọkàn. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. A dúpẹ́ fún ìjáde, a dúpẹ́ fún ìwọlé, a dúpẹ́ fún ìjókòó, a dúpẹ́ fún ìjẹun, a dúpẹ́ fún ìṣiṣẹ́. Ohun gbogbo tá a lè ṣe gẹ́gẹ́ bí èèyàn, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ yín láti jẹ́ kó ṣiṣẹ́ bẹ́ẹ̀. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Aláyọ̀ lónìí nítorí pé a mọ̀ yín, torí pé tí a bá nílò nǹkan ọ̀dọ̀ yín là ń sábọ̀. Oore ọ̀fẹ́ ńlá náà ni o. Nígbà téèyàn bá mọ Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n fi wá ṣe ìjẹ́. A dúpẹ́ tó pé ẹ ṣí wa níyè pàápàá torí pé ẹ fà wá sọ́dọ̀ ara yín. Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run wa lónìí lẹ́ẹ̀kan sí nígbà tí èmi àti àwọn èèyàn wọ̀nyí tí a kórajọpọ̀ tá à ń gbàdúrà ní orúkọ Jésù Kristi, Ọlọ́run á gbọ́ ìgbé ẹ̀bẹ̀ yín lórúkọ Jésù. Ohun gbogbo tí ẹ béèrè fún, even ju bí ẹ ṣe béèrè ẹ lọ, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ fún wa, Ọlọ́run á fi fún yín. Ojú ò ní tì yín lẹ́yìn Jésù, ìyanu á ṣẹlẹ̀. Ọlọ́run á dáàbò bò yín, yóò sì tọ́jú yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àkọ́tún èyí tí Ọlọ́run fún wa. Oore ọ̀fẹ́ ni ohun gbogbo tí a bá lè ṣe gẹ́gẹ́ bí a ṣe sọ nínú àdúrà lẹ́ẹ̀kan. Oore ọ̀fẹ́ ni o, kì í ṣe pé torí pé a mọ̀ àdúrà gbà. Àdúrà wo lẹ la mọ̀ gbà? Ẹ jáde sí gbòòrò kẹ́ wo àwọn tó ń gbàdúrà. Àwẹ̀ mélòó lẹ rò bẹ́ẹ̀ lè gbà? Ẹ jáde sí gbòòrò kẹ́ wo àwọn tó ń gbààwẹ̀. Ìlú lẹ rò bóyá ẹ ní tẹ̀ ń ná fún Ọlọ́run. Ẹ jáde sí gbòòrò kẹ́ wo àwọn tí wọ́n ti sọ lórí burúkú, tí wọ́n ti gba gbogbo tọwọ́ wọn dànù. Oore ọ̀fẹ́ lánàá lórúkọ Jésù kò ní bọ́ dànù lọ́wọ́ yín. Àbájọ tí Bíbélì sọ pé kò sẹ́ni tó fọwọ́ lé ohun ìtúlẹ̀ tó bojú wẹ̀ tó yẹ fún ìjọba ọ̀run. Ẹ rí kí ẹ máa gbádùn Ọlọ́run báyìí kó tún wá di ẹni tí ó lọ ń kíù nílé babaláwo tàbí wòlíì èké kan fi ìran tàn jẹ. Ṣe mọ̀ pé kò tún sí ẹ̀gún kan tó tún tó yẹn mọ́ láyé. Mo gbàdúrà lórúkọ Jésù pé lẹ́ẹ̀kan sí nígbà tá a porúkọ Jésù lónìí, Ọlọ́run á tún gbọ́, Ọlọ́run á gbà, Ọlọ́run á tún ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù. Mi ní ìfilọ̀ kankan ju ọ̀rọ̀ kan kékeré kan tí mo fẹ́ sọ. Àwọn kọ̀ọ̀kan wọ́n sọ fún wa pé àwọn pe nọ́mbà ọ́fíìsì títí nọ́mbà yẹn ò ṣiṣẹ́. Mi ò lè sọ pé báwọn ṣe iná ṣe sọ yẹn, so mi lè sọ otherwise. Ṣùgbọ́n táwa mọ̀ ní wípé nígbà tí a ò sí nílé fún odidi oṣù méjì nọ́mbà yẹn ò lọ torí pé mo ní kán pa ni wọ́n, torí nígbà tẹ́ bá pe nọ́mbà ọ̀hún, èmi tẹ́ fẹ́ bá sọ̀rọ̀, èmi gan ò sí níbi tí nọ́mbà ọ̀hún wà. Ẹ rí nọ́mbà Nàìjíríà dẹ̀ ni a lè mú travel kúrò ní Nàìjíríà, kò ní ṣiṣẹ́. So torí ẹ̀ la ṣe ní kán pa. Ṣùgbọ́n gẹ́rẹ́ tá a ti dé, bá a ṣe dé báyìí ọjọ́ Monday tó tẹ̀lé báyìí òní nọ́mbà yẹn bẹ̀rẹ̀ ṣẹ́. Ẹ rí tẹ́nìkan bá sọ pé ó dàbí ọjọ́ mẹ́ta tí wọ́n mi kan ní nọ́mbà yẹn ò ṣiṣẹ́. Mo ní èmi fúnra mi bá pe nọ́mbà yẹn fúnra mi, ó lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ní kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pè, mo ní mọ́mì ẹjọ́ yín náà tún pe nọ́mbà yín ṣiṣẹ́. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, nọ́mbà tí a fún yín yẹn ẹ jẹ́ kí a lò dáadáa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o. Ṣe rí, mo fi dá yín lójú pé kì í ṣe pé à ń ṣe kọjá agbára wa, kì í ṣe bẹ́ẹ̀ nìkan pé we are doing our best. Irọ́, à ń ṣe kọjá nǹkan tí àgọ́ ara wa yìí tó gbà. Òótọ́ tó wà ń bẹ nìyẹn. Ṣùgbọ́n kí la ti ń pè, Ọlọ́run rán iṣẹ́. Olùfẹ́ àpíìlì àbọ̀ Ọlọ́run dá ẹlẹ́jọ́ bá nìyẹn sọ. Ọlọ́run dá ẹlẹ́jọ́ ẹ ṣe. Ọlọ́run dá ẹlẹ́jọ́ olùfẹ́ àpíìlì ń gbọ́ báwo ló ṣe fẹ́ ṣe, báwo ló ṣe fẹ́ àpíìlì ẹ̀. Bẹ́ẹ̀ náà nítorí ẹ̀ ní iṣẹ́ yìí ó ti di dandan fún wa, ó ti di destiny wa láti ṣe. So ìgbàgbọ́ tèmi dẹni pé téèyàn bá fẹ́ ṣe kó fi gbogbo ara ẹ̀ ṣe, kó má ṣe ní ìmẹ́lẹ́. Mi like ẹni tó bá ń ṣe ìmẹ́lẹ́ lọ́dọ̀ mi. So kókó bẹ̀ nìyẹn, à ń ṣe kọjá nǹkan tí àgọ́ ara wa tá a gbé wọ̀ yìí tó gbà kéèyàn bó ṣe tó gbà. Límìtì wà fún àgọ́ ara wa yìí, ṣùgbọ́n à ń ṣe kọjá límìtì yẹn. Tọ́tọ́ dé wà ń bẹ̀ nìyẹn. So àdẹni fẹ́ àwa gan mọ̀, a mọ̀ fúnra wa, fẹ́ kẹ́nìbọ̀dì wa sọ fún wa pé ẹ máa rest. A mọ̀ dáadáa náà, a mọ̀ nǹkan tó ń pè ní rest náà. A mọ̀, ṣùgbọ́n we just want to do more. So nínú more yẹn, kẹ́nikẹ́ni máa rò pé a máa ṣe kọjá more yẹn o. Òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn o. A ti try
gbogbo ipá àti agbára tí àgọ́ ara wa yìí tó lè gbé tó lè gbà tó yẹ kéèyàn nípa tó yẹ kéèyàn tó bá mọ nǹkan tó ń ṣe òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn o mo àmọ́ nǹkan tá à ń sọ o ẹni tó bá mọ nǹkan tó ń ṣe ìtàgọ́ ara bá gbà ó yẹ kó mọ̀ ṣùgbọ́n à ń ṣe kọjá ẹ̀ so tọ́ba tún wá lẹ́lòmí tó bá fẹ́ ká tún wá tún ṣe kọjá yẹn irọ́ o àwa náà ni à ṣe o òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn so àbẹ̀wò nítorí Ọlọ́run pé opportunity ti fún wa ẹ jẹ́ ká lò ó tàbá ní àǹfààní láti bá wa sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀ tàbá ní àǹfààní bá sọ pé ẹ ní sùúrù ẹ dákun ẹ ní sùúrù torí àlè ká tó sọ fún yín pé ẹ ní sùúrù àti wo ẹ̀yìn wọ̀ tún wò sí kò ká láṣẹ ní ọ̀dà ẹ̀yìn ẹ̀ tiẹ̀ ní sùúrù ẹ̀ fún wa ní ọjọ́ díẹ̀ so Ọlọ́run á ràn yín lọ́wọ́ lórúkọ Jésù Kristi then kí n tó mẹ́nu kúrò lórí ẹ̀ mo fẹ́ sọ kinní kan fún wa ẹ dákun ààyè ọ̀rọ̀ yẹn yọ lónìí ni ẹ jọ̀ọ́ mo rántí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni ó máa ń fọ́nì sí wa gan ó máa ń fọ́nì gan a kàn máa rẹ́rìn tẹ́ni bí bá sẹ́ni mẹ́sẹ̀ sí wa pé ẹ jọ̀ọ́ òun fẹ́ bá yín sọ̀rọ̀ ó wá ń fún wa ní ọjọ́ tó máa bá wa sọ̀rọ̀ pé ẹ jọ̀ọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n ọjọ́ Monday ni mo ráàyè kí ni ẹ máa ń pa á lẹ́rìn gan pé look at these people ọjọ́ Monday ni wọ́n ráàyè ta ló wá sọ fún wọn pé èmi ráàyè ní Monday yẹn ẹ jẹ́ ká rò dáadáa even ọ̀rẹ́ wa ta tó jẹ́ ọ̀rẹ́ wa tímọ́tímọ́ tó jẹ́ pé orúkọ la máa ń là mọ́ra wa lórí àìmọ̀ ìwà tán ọ̀rẹ́ mi jọ̀ọ́ mo fẹ́ wá báyìí lọ́la tán òun wà ń bi iṣẹ́ so káàtì wàá gbà pé àníṣẹ́ jobless oorun là ń sùn lójoojúmọ́ ṣe é bílí pé ó lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ ẹjọ́ ẹ má yẹ ká kẹ́nikẹ́ni da láṣàmọ́ pé òun fẹ́ rí wa ṣùgbọ́n òun ò ráàyè tí wàá fi rí wa tẹ́ ẹ̀ bá ráàyè ọjọ́ yẹn ti kọjá nìyẹn ọjọ́ tẹ́ ẹ bá ráàyè á jọ sọ̀rọ̀ mo rántí dáàdi wa kan ní London mo gbàdúrà bí mo tún ṣe ń sọ̀rọ̀ yìí níbikíbi tí ẹ wà Ọlọ́run dá yín mọ̀ tí n bá sọ̀rọ̀ débẹ̀ ẹ máa mọ̀ pẹ́yìn ni Ọlọ́run dá yín mọ̀ gbogbo ohun tí ẹ bá ní sọ́kàn nínú àdúrà ẹ̀ tẹ́ ẹ ní lọ́kàn lọ́wọ́lọ́wọ́ báyìí pé Olúwa ṣe Ọlọ́run á dẹ̀ ṣe lórúkọ Jésù Kristi mo gbà pé ìránṣẹ́ Ọlọ́run ni wá mo gbà dénúdénú bẹ́ẹ̀ mo lè gbà pé a ò fi ohunkóhun mo dẹ̀ bẹ̀ Ọlọ́run kọ́lọ́run kó ṣàánú dáàdi wọ́n jẹ́ ọmọ chọ́ọ̀chì wa ni wọ́n kì í ṣe ọmọ chọ́ọ̀chì wa ní London ni wọ́n pásítọ̀ wọn ò dẹ̀ sọ pé wọn ò ní déédéé rí wọ́n wá sí Nàìjíríà wọ́n dẹ̀ jẹ́ dandan kan rí wa wọ́n dẹ̀ sọ fún mi before then kò yà yín lẹ́nu wọ́n ti sọ fún mi before that day pé àwọn ń bọ̀ Nàìjíríà mo ní kò sí bàtà tó máa fi dé báyìí ní wá ti change gbogbo ọ̀nà táwa náà fẹ́ gbà ká fi rà ojú fẹ́ gbà wá ti pé ìwọ Ọlọ́run ṣé ẹni tó sọ fún wa pé òun máa wà kò possible dáàdi ẹni no problem ó bà wá lẹ́rù now wọ́n tún lọ ṣe orí fóònù láti just gbàdúrà láti sọ ohun tá a fẹ́ sọ wọ́n tún lọ sílùú wọn lọ ṣe wọ́n tún padà sí ìlú Èkó wọ́n tún miss wa again amazingly tí mo ti gbàgbọ́ pé dáàdì yẹn máa yarí pé ọmọ ìjọ yín ni wá náà àwọn kan sọ báyìí àwọn tí ò lóye ọmọ ìjọ yín ni wá náà ṣé kò yẹ ká rí pastor mi anytime o lè rí anytime torí pé èèyàn ni kì í ṣe Ọlọ́run ṣùgbọ́n àwọn dáàdì yẹn ti dẹ̀ ní ìgbàgbọ́ ìyanu bẹ̀ wá ní pé tí wọ́n wá ṣe Nàìjíríà dé wàá bọ́ sí oh God Ọlọ́run dẹ̀ fara ẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù Kristi Ọlọ́run àmọ́ ayé ń tẹ̀síwájú so àwọn nǹkan tá a fẹ́ káwọn èèyàn ṣe nìyẹn torí pé àwọn náà ti try tó ìwàásù wo náà láti ìwà ẹ má jẹ́ àtàrà wa jẹ ọ̀nà wo náà láti ìṣàlàyé so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká bá a ṣe ń tẹ̀lé iṣẹ́ ìrìnsẹ̀ wa ẹ jẹ́ ká máa dàgbà ká máa dàgbà báyìí náà ó yẹ kẹ́yìn náà ti di pastor mọ́mì ẹ̀yin mò ń bá wí báyìí náà ó yẹ kẹ́ ti di pastor tẹ̀sí wá pastor kiri dáàdì ó yẹ kẹ́yìn náà ti ní àwọn tá a máa sọ pé ó yá ẹ̀yin dáàdì ẹ̀yin kẹ́ lọ bẹ̀ yẹn kẹ́ lọ máa tọ́jú agbó ń bẹ̀ yẹn Ọlọ́run á ràn wá lọ lórúkọ Jésù ẹ̀já wọnú àdúrà wa lọ ká má fi àkókò ṣòfò ìpínlẹ̀ ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo ẹ rí i pé mo tún padà bó ṣe yẹ kó rí nìyẹn wọ́n ní gbọmọgbọm báyìí náà máa ń fa àdìtí bó ṣe máa ń sọ nìyẹn báwọn àgbà Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn wọ́n ní irin tí alágbẹ̀dẹ bá ti ń lù lójú kan irin yẹn láàmì nìyẹn ìpínlẹ̀ ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo ẹ rí lónìí ẹ má lè ṣe pé máa kó ti bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo ṣe ìyẹn àti kó tiẹ̀ ẹlòmíì ti mọ̀ lórí gan èmi gan mọ̀ pé Psalm 11:3 ló wà ẹ wo àná ni òye yẹn yé mi mo ń draft prayer point fún àwọn ọmọ mi wà kan ni mo ṣe ń draft ẹ lọ́wọ́ mo á realize pé àdúrà yìí kò yẹ kó jẹ́ pé nìkan ló máa gbà á àdúrà yẹn ó jinlẹ̀ ju ohun tí mo ń draft fún mọ́mì yìí kò ní í dáa bẹ́ẹ̀ inú Ọlọ́run ní dùn sí pápá àwọn nìkan àwọn ló jẹ gbádùn ẹ̀ ẹ̀rí tó pé mo ṣe ń draft ẹ̀ bẹ́ẹ̀ tí mo ro èrò yẹn ní èrò míì tún wá sí mi lọ́kàn ní ìbéèrè kan tí mọ́mì kan béèrè níjẹta ìbéèrè yẹn ni pé báwo ni èèyàn ṣe lè mọ̀ báwo ni jẹ́ kí èdè òyìnbó ẹ̀ ní ọ̀nà fi béèrè wọ́n ní how will one know that this is a foundational problem
pé ogun tó ń bá mi jà yìí báwo ni màá ṣe mọ̀ pé ogun ìpìlẹ̀ ni tí kìí ṣe àfọwọ́fà tí kìí ṣe ó rọrùn nǹkan mẹ́rin kan lẹ máa wò nǹkan mẹ́rin ká tó wọnú àdúrà yìí nǹkan mẹ́rin yẹn ni kẹ́ ẹ máa wò kó ẹ ò ní èdè àti gbàdúrà kankan yòó kẹ́ ẹ tó mọ̀ pé ogun tó ń bá mi fínra yìí ìpìlẹ̀ ló yẹ kí n padà sí nǹkan mẹ́rin ni nǹkan àkọ́kọ́ ni wípé ẹ̀rí tí wọ́n bá ti ń sọ fún yín jù ní gbogbo ìgbà pé ogun ìdílé ló ní àwọn wòlíì ni mo ń sọ fún yín yẹn o àwọn wòlíì àríran ogun ìdílé pọ̀ nínú ayé ogun ìdílé ni ó pọ̀ bọ́dẹ̀ ti sọ tó kò sọ́nà àbáyọ wàá ti mọ̀ pé ogun ìpìlẹ̀ ni àwọn ni olóye wọn ò mọ nǹkan tó ń sọ ni ogun ìpìlẹ̀ mo ní ẹni bọ̀dọ̀ bá sọ pé ẹni ogun ìdílé ẹni ò mọ nǹkan tó ń sọ kò mọ nǹkan tó ń sọ rárá ó ṣe ló dàbí ìgbà tí yẹn lọ sọ́dọ̀ dókítọ̀ tó wà níwájú dókítọ̀ báyìí dókítọ̀ wá wò títí bá ní madam ẹ sick ó yẹ kí madam yẹn sọ fún dókítọ̀ pé ṣé orí yín pé ṣá tí mi bá sick kí ni mò ń wá ní ṣọ́ọ̀bù yín nǹkan so bó ṣe yẹ kó rí nìyẹn so ó yẹ kán irú ogun ìdílé wo tó tàbá tẹ́ bá ti ń gbọ́ jù ogun ìdílé ni ó yá lọ gbàdúrà báyìí ó yá mú iye owó báyìí wá still náà kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí mo pé ìpìlẹ̀ ló yẹ kẹ́ padà sí ohun kejì tó yẹ kẹ́ wò ní wípé tó bá ti di pattern nínú family yín kíní kan ti wà ogun kan wà tó bá yín fínra ẹ wá wo ẹ̀gbọ́n yín nǹkan tó wà nù ayé ẹjọ́ ẹ wo àbúrò yín kan tó wà nù ayé ẹjọ́ ẹ tún wà àbúrò yín kejì tó wà nù ayé ẹjọ́ ẹ ti mọ̀ pé ìpìlẹ̀ ló ń bá yín jà ẹ rí ibi tẹ́ ẹ ti ṣẹ̀ wá òní nǹkan ti rọ́pá sínú. ohun kẹta tẹ́ ẹ máa wò ní wípé nígbà tí àwọn òbí yín bá wá ń sọ ìtàn kan fún yín ẹyọ ìrìn àjò ayé wọn tẹ́ bá rí pé àwọn kíní kan wà nù story tán sọ yẹn tí ò normal kò normal ó wà usual bí ìgbà tí àwọn ọmọ mi kan wọ́n ní àwọn kan wà lẹ́ọ̀dọ̀ màmá wọn jọ kan ni àwọn wọ́n bá wọn ṣẹ̀gúsẹ́ ẹ̀gúsí àwọn náà bá wọn ṣẹ̀gúsí wọ́n ní mọ́mì wọn wá sọ pé àwọn rántí ọ̀rẹ́ wọn nígbà táwọn wà ní secondary school ayé ìgbà tí a ò gbọ́ géèrí ni mò ń sọ yìí o pé táwọn wà ní secondary school pé boarding school òun ni wọ́n gbé pé àwọn ọ̀tàwọ́rẹ́ wọn yẹn wọ́n máa mú ọyàn ara wọn obìnrin ni obìnrin sóbìnrin àwọn máa mú ọyàn ara wọn màmá kan dákẹ́ street ni kò kọ́ntínú ọ̀rọ̀ yẹn mọ́ ẹ ti mọ̀ pé wàhálà ti wà nìyẹn ìpínlẹ̀ yín ti wọ́ ẹbẹ̀ sí gbàdúrà tó lágbára so táwọn obìnrin bá ti ń sọ story kan pé àwọn kìnnì kan wà tó tẹ̀ kan tó sin nígbẹ́rẹ́ ìpàkọ́ ẹ mọ̀ pé ẹ máa padà sí ìpínlẹ̀ nìyẹn ìkẹrin tẹ́ máa wò náà ní pé tẹ́ bá kàn fílẹ̀ pé something is not right nǹkan tí ó dàbí àwọn dáàdì yẹn ni wọ́n ní ní orílẹ̀-èdè tí táwọn wà àìmọye àwọn èèyàn làwọn ti kọ́ ní ọ̀nà tán máa fi ṣe rere ṣe báyìí ẹni á dẹ̀ mẹ́kì ẹ̀ ṣùgbọ́n àwọn fúnra wọn tó ń kọ́ àwọn èèyàn ní ọ̀nà àti rere yẹn tán fẹ́ try kan nínú ẹ̀ òfútù fẹ́tẹ̀ òtúbá tán náà máa mú bọ̀ ẹ ti mọ̀ pé ìpìlẹ̀ tí ní ò dá o kì í ṣe pé bóyá ayé kan ṣe yín ìpìlẹ̀ yẹn ní kankan ti rọ́pá sínú nǹkan mẹ́rin tẹ́ máa wò nìyẹn ṣùgbọ́n ṣe ní láàánú wípé ọ̀pọ̀ kìrìsìtẹ́nì wọn ò rí bẹ́ẹ̀ o kì í ṣẹ̀bi wọn o wọn ò fi ọ̀nà Ọlọ́run hàn wọ́n ní o so wọ́n kàn gbé ìgbé ayé tí ò nípa mo gbàdúrà ẹ ní gbé ìgbé ayé tí ò nípa lórúkọ Jésù Kristi ẹ wò ó gẹ́gẹ́ bí ìbéèrè mọ́ mi yẹn tẹ́ bá ti wá rí bẹ́ẹ̀ báwo lẹ máa ṣe ọ̀nà wo lẹ máa gbà báwo lẹ ṣe máa tọ̀ ọ́ ṣẹ́rí prayer yìí ní template ní fún yín láti bẹ̀rẹ̀ sí lò ó ṣeéṣe ká tẹ̀síwájú àdúrà yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n tẹ́ẹ̀mí Ọlọ́run bá ní rárá ká bọ́ sí nǹkan mi àá ṣe bẹ́ẹ̀ tẹ́ẹ̀mí Ọlọ́run bá ní ká continue àdúrà pẹ̀lẹ́ bá ṣe máa gbà nìyẹn ìbẹ̀rù adé ti bẹ̀rẹ̀ àdúrà wa ṣùgbọ́n o kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí gbàdúrà ìpìlẹ̀ ẹ rí dájú pé orí ìpìlẹ̀ tòótọ́ òun lè dúró lé lórí tẹ́ ẹ bá dúró lórí ìpìlẹ̀ tòótọ́ ẹ lè tún ìpìlẹ̀ ara yín ṣe o kì í ṣe pé o ẹ̀gbọ́n kan tí ìwé Isaiah 28:16 sọ ni Isaiah 28:16 ìbéèrè sọ pé nítorí náà báyìí ni Olúwa Olódùmarè wí kíyèsí èmi gbé òkúta ìpìlẹ̀ kan lélẹ̀ ní Síónì òkúta tí a dánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé kì yóò wà ní ìfòyà kì yóò wà ní ìfòyà whoever believe will not act hastily ẹ̀yin ọmọ Ọlọ́run òkúta tó dá make sure pé orí Kristi lẹ dúró lé lórí o ẹ má make sure pé orí ṣọ́ọ̀ṣì lẹ tàbí orí pásítọ̀ kankan lẹ dúró lé lórí o tẹ́ ẹ bá dúró lórí faulty foundation àdúrà máa lọ bí rẹ́rẹ́ ni àdúrà nìkan máa gbà ń o ẹ gbà bẹ́ẹ̀ o àwọn kan lágbàtà ti bẹ̀rẹ̀ ọdún yìí àwọn kan sì ń gbà àwẹ̀ lọ o mo ṣe bá yín sọ̀rọ̀ yìí o àwẹ̀ oníkan máa gbà ń o àwọn kan sì ń gbà àdúrà nìkan máa gbà ń o ṣùgbọ́n by December kí náà rí mú bọ̀ ọjà oníkókó bẹ́ẹ̀ o a sọ fún Ọlọ́run
ṣẹ́ni tí Ọlọ́run bá fi ibi tí ayé wa wà hàn wá a ò lè mọ ibi tá a lọ. Jésù Olúwa, ẹ fi ibi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́ nípa tẹ̀mí hàn mí. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ibi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́ nípa tẹ̀mí Olúwa fi hàn mí. Oh Lord, show me where my life is spiritually. Where my life is. Where is it now? Even as I'm praying, níbi mo ṣe ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ yìí, níbo ni ayé mi wà? Olúwa fi hàn mí kí n lè rí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà ibi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́, mo ṣe ń gbàdúrà yìí, Olúwa fi hàn mí kí n lè mọ tí wọ́n ṣe, kí n lè mọ irú àdúrà tí wọ́n gbà, kí n lè rí ọ̀nà àbáyọ ní orúkọ Jésù Kristi. Ibi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́, Olúwa ṣí mi lójú lónìí, Olúwa fi hàn mí, Olúwa fi hàn mí, Olúwa fi hàn mí, Olúwa fi hàn mí, Olúwa fi hàn mí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ má sọ pé wòlíì kan fi hàn yín o. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ní ẹjọ́ help mi, ẹ bá mi gbàdúrà, kẹ́ bá mi wo ìpìlẹ̀ mi. Báwo lèmi ṣe lè bá yín wo ìpìlẹ̀ tiyín? Kò ṣeé ṣe ni. Má ṣe o. Tí Ọlọ́run bá rí ọkàn yín, mo rántí ọdún yẹn lọ́run tí mo ní káwọn èèyàn gbàdúrà, kọ́lọ́run kó fi ìpìlẹ̀ ìjọ tí wọ́n ń lọ hàn wọ́n. Result pọ̀ lọ bí rẹ́rẹ́. Mo ń sọ̀tọ̀ fún yín. Kò sẹ́ni tí Ọlọ́run ò lè dá. Kò sí ìbéèrè tẹ́ ẹ béèrè tí Ọlọ́run ò lè dá yín lóhùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wo ó ṣe ni láàánú nígbà míì tá bá jókòó, táwa ti kìrìsìtẹ́nì bá ń sọ̀rọ̀, tá bá ń sọ̀rọ̀, Ọlọ́run táwọn rò bóyá wọ́n ń sìn kọ́ náà ń sìn rárá. Àwa bá inú jẹ́ gan, màá kàn jókòó, ó mà ṣe o. Bí mọ́mí yẹn dẹ̀ ṣe láwọn fẹ́ràn Ọlọ́run tó, wọ́n ò sìn kankan. Ẹlòmíì à ní sọ fún òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn, torí ara ẹ̀ ò gbà á. Mọ̀ díẹ̀ ó ti sẹ́ẹ̀lì ara ẹ̀ sí oyè, wọ́n ti fòye kan, wọ́n ti fi dì lẹ́nu, so kò yé kò mọ nǹkan tó ń ṣe mọ́, so a kàn máa wò ó ní ẹ̀pẹ̀lẹ́ náà. Nígbà tán bá ń sọ̀rọ̀, ìdí àti máa mọ̀ pé wọ́n ti bíìdì ayé wọn sórí pásítọ̀ kan. Bí pásítọ̀ yẹn bá jásíkòtò, wọ́n máa bá jásíkòtò ṣáá ni. Bí pásítọ̀ yẹn bá forí ṣánpọ́n, àwọn náà máa bá forí ṣánpọ́n. Wọn ò ní choice. A ò mọ nǹkan tó máa ń fà á. Ẹlòmíì ó ti dúró lórí ìpìlẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀, kò sí nǹkan tẹ́ ẹ sọ o, ariwo ṣọ́ọ̀ṣì yẹn la máa pa. Máa ń sọ̀rọ̀ yẹn, mo ní ọmọ pásítọ̀ yín kò gba ti ṣọ́ọ̀ṣì bàbá ẹ̀ tó ẹ̀yin fúnra yín tẹ́ ìjọ ọmọ ìjọ ẹ̀. Kí ni ẹ máa ń fọ́ ní ìsinmi gan? Ibùn àwọn ọmọ ìjọ míì máa ń rí o. Ó dàbẹ̀rẹ̀ kan tí pásítọ̀ wa kan sọ fún mi, wọ́n ní ọmọ pásítọ̀ wọn á wá láti kúrò àkọ́dẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì, á kàn jókòó sílé ni. Àwọn àlọ́ bá pẹ́ wá ṣọ́ọ̀ṣì, gbogbo trust tẹ́ ń ṣe yẹn, inú owó ṣọ́ọ̀ṣì yẹn ní bàbá ẹ̀ ti ń tọ́ ní school o. Ṣùgbọ́n ó ti rí àwọn àṣírí kan ní síbẹ̀. Àwọn ẹlòmíì á máa lu ọmọ ẹ̀ pé kò tẹ̀lé òun lọ ṣọ́ọ̀ṣì yẹn, that very same church. Ó lè lu ọmọ ẹ̀ pa, ó lè ṣépè fún ọmọ ẹ̀ pé kò tẹ̀lé òun lọ ṣọ́ọ̀ṣì yẹn. Bẹ́ẹ̀ ẹni tó dá ṣọ́ọ̀ṣì ọ̀hún gan lé ọmọ tí bí wọn ò ṣe rí kò yé mi náà sá, bí wọn ò ṣe rí kò yé mi. Ó mà ṣe o. Mo pàdé mọ́mì yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta. Wọ́n ti gbogbo ọjọ́ ayé wọn náà fi gbàdúrà, náà fi gbààwẹ̀. Wọ́n ní kílẹ̀ ń wá, wọ́n láwọn ń wá ọkọ. Ẹ má jẹ́ kí n tàn yín, mi ò, Ọlọ́run dáríjì o. Èèyàn ní gbogbo wa, Ọlọ́run dáríjì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o. Mi ò lè ní àbúrò kó múrú àǹtí yẹn wá pé òun lòún fẹ́. Màá gbé àbúrò yẹn ṣépè ní mi lè pè ní tí n bá sọ tí ó bá gbọ́, màá gbé ṣépè ní yá igbó rere, máa kórè búkú ẹ lọ. Àwọn àǹtí yìí ti gbààwẹ̀ débi pé in fact tèmi àti wọn bá rìn lọ títì, wọ́n á rò bóyá àwọn ni àǹtí mi, pé ẹ̀gbọ́n mi àgbà ni. Bẹ́ẹ̀ mo bèrè ọjọ́ orí wọn, mo calculate ẹ̀ pẹ̀lú ọjọ́ orí tèmi 23 years mo fi jù wọ́n lọ. Wọ́n á sọ fún ọmọ ààrẹ mo ní ẹ̀dẹ̀ ń wọ́kọ̀ wọn ni, mo ní ṣé ẹ wo mìíràn kẹ́ tó jáde láàrẹ̀ wọn ni mo ní ẹ mú fóònù yín jáde, ó yẹ ya selfie ó yẹ wo nǹkan tẹ́ rí ń bẹ̀. Ẹ believe pé ọkùnrin kan á rí ẹ̀yìn á pè yín. Wọ́n ti subject ayé wọn sí orí burúkú. Wọ́n láwọn pásítọ̀ wọn náà ní káwọn tún lọ, wọ́n láwọn ṣe parí 75 days kan. Mo ní kí ló dé, how many days ló wà ní ọdún kan? 75 léṣù wọ́kọ̀, ẹjọ́ ṣe yẹ kó le tó bẹ́ẹ̀. Ó mà ṣe o, níbi tí ọmọ tó ń ta ọsàn rílí ọlọ́sàn, mo mọ ọmọ kan bẹ́ẹ̀ rílí ọlọ́sàn. Nígbà tí ọkùnrin kan fún lóyún, wọ́n fẹ́ mú délé ọkùnrin 6. Ọkùnrin ló fún lóyún, ilé náà ló fún lóyún, olówó ẹnìkan ọkùnrin 6 wà lórí ẹ̀ ní ẹnìkan wà tí ò rí kankan. Ẹ ṣàmọ̀ pé ìpínlẹ̀ ni ẹlòmíì orí òfò òun ló dúró lé lórí. Pásítọ̀ kan wà l'Amẹ́ríkà, ṣé ó ti kú báyìí ni? Kò tí ì kú, mi ti ẹ̀ gbọ́, mi ẹ̀ gbúrò ẹ̀ mọ́. Prosperity pastor ni,
àìmọye ọdún ló ti wàásù prosperity ọdún ni o àwọn wọ́n ti dàgbà sínú iṣẹ́ ìránṣẹ́ ẹ̀rí but God will bless you ẹ máa mówó wá ẹ mú iye báyìí wá ẹ ṣe kíní kan wá ọlọ́run prosperity God at the end of the day ṣé kìí ṣe 3 or 4 years ago òun ló come out to the world pé òun realize pé nǹkan tó ń sọ láti ọjọ́ yìí irọ́ pátá ni pé òfo ni pé ọlọ́run ò rí bẹ́ẹ̀ gbogbo ìwàásù yẹn fake ni ẹ gbọ́ but ìyanu tó wà níbẹ̀ ni pé máa yí ò dá gbogbo owó prosperity padà fáwọn tó gbà lọ́wọ́ ẹ̀ ó jẹ́ mọ́lẹ̀ gbé kí wá ní ọjọ́ iwájú àwọn tó ti wà lábẹ́ irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ tó yẹ kí dandan fún wa pé ká dúró lórí ìpìlẹ̀ tó jẹ́ ti Kristi tó yẹ la fi ń fi ìpìlẹ̀ yẹn hàn yín pé ìpìlẹ̀ tó tọ́ leléyìí yẹn rí Jésù Olúwa ẹ fi ibi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́ nípa tẹ̀mí hàn mí ẹ wò tẹ́lẹ̀ mi bá mọ ibi táyé ẹ̀ wà nípa tẹ̀mí torí tẹ́yìn bá jókòó síwájú mi báyìí mo lè sọ láì gbàdúrà rárá ibi táyé ẹ̀ wà nípa tẹ̀mí fún so tọ́lọ́ bá fi hàn yín ẹ ló máa péjù oh Lord show me where my life is spiritually níbi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́ báyìí nípa tẹ̀mí Olúwa fi ìran ńlá yẹn hàn mí ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù ọlọ́run ayérayé mo gbàdúrà níbi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́ nípa tẹ̀mí Olúwa fi hàn mí Olúwa ṣàánú fún mi ẹ fi ayé mi hàn mí ẹ fi ayé mi hàn mí ibi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́ báyìí Olúwa fi hàn mí ní orúkọ Jésù ibi tí ayé mi wà lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa fi hàn mí ẹ ṣí mi lójú ẹ ṣí mi níyè ẹ ṣí mi lójú ẹ ṣí mi níyè kí lè ṣe àtúnṣe kí lè mọ ọ̀nà àbáyọ káyé mi lè nítumọ̀ kí ayé mi lè tẹ̀síwájú káwọn ọmọ mi lórúkọ Jésù Kristi kí wọ́n lè ṣe é lójú mi ẹ gbàdúrà o káwọn ọmọ yín náà lè ṣe é lójú yín tó tọ́lọ́ bá fi ìpìlẹ̀ ayé yín hàn yín ó ti kan ọmọ yín nìyẹn ẹ ti gbàdúrà fún gbogbo ìran yín nìyẹn Olúwa ṣàánú fún mi lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀rí nígbà tí àdúrà ìfẹ́ bẹ̀rẹ̀ mú nìkan mẹ́rin kan lè máa wò so tó bá pẹ́ ẹ ti mísì ẹ padà síbẹ̀ yẹn o kẹ́ ẹ lọ wò ó ẹ̀rí lára kan tí mo lè máa wò ní àwọn òbí ṣe tẹ́ bá farabalẹ̀ wò dẹ́rẹ́ pé ọ̀rọ̀ àwọn òbí pọ̀ níbẹ̀ àwọn ìtàn wo náà ń sọ fún yín àwọn ìtàn wo ni wọ́n kọ̀ tí wọ́n mẹ́nubà àwọn ìbéèrè wo lẹ béèrè tí wọ́n kọ̀ tí wọ́n fún yín ní clear answer táwọn ní àìrọ̀ àwọn ọmọ Jésù nìkan náà irọ́ ni o ẹgbàá mo sọ fún yín o ìrírí wa là ń sọ fún yín yẹn ó mà ṣe o ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ò kọ́ ìpìlẹ̀ kankan ìpìlẹ̀ eré kan ń kọ́ fún ọmọ wọn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nípa ọba Solomoni o kò rí bẹ́ẹ̀ nípa ẹ̀ mo ka kinní kan sọmárì kan wà tí Bíbélì kọ nípa ayé ẹ̀ 1 Kings chapter 10 verse 23 sọmárì yẹn ní agbára 1 Kings chapter 10 verse 23 ó ní King Solomon surpassed all the kings of the earth in riches and wisdom abẹ́ gbọ́ all the kings of the earth he surpassed them in riches and in wisdom ọba Solomon ṣe pọ̀ ní ọrọ̀ àti ní ọgbọ́n ju gbogbo àwọn ọba ayé lọ gbogbo àwọn ọba ayé kò tó ẹni tó tó mo ń ka ìwé kan ní ọdún kan lọ́hùn wọ́n ní tí wọ́n bá fẹ́ calculate ọrọ̀ King Solomon máa yẹn ṣe research ẹ̀ ó ní ọdọọdún King Solomon rí about $2 trillion bóyá sọ nìyẹn ẹ dákun ẹ fi hàn mí bọ́jẹ̀tì country mi gan bóyá gan ló tó $2 trillion kátó wá sọ mò ń sòótọ́ fún yín Jésù Olúwa ẹ fi àṣírí ìpìlẹ̀ ìdílé mi hàn mí tí o bá sẹ́ni tó sọ fún yín tí wọ́n sọ tán tí wọ́n kàn yan omi tí wọ́n kàn rẹ́ omi ògì fún yín ẹ bẹ̀ Ọlọ́run kọ́lọ́run kó tú kalẹ̀ Oh Lord, show me the secret of my family's foundation today the innermost secret àṣírí ìkọ̀kọ̀ tó wà nínú ìpìlẹ̀ ìdílé mi Olúwa ṣí fún mi lónìí ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà àṣírí ìkọ̀kọ̀ tó ń bẹ ní ìdílé mi lórúkọ Jésù Kristi Olúwa tú fún mi ní orúkọ Jésù àṣírí ìkọ̀kọ̀ tó wà nínú ìpìlẹ̀ ìdílé mi Olúwa tú fún mi lónìí kí n lè ní ọ̀nà àbáyọ náà ni kí n lè bọ́ náà ni kí n lè ní ìdàgbàsókè náà ni káyé mi lè ní ìtumọ̀ ni kí n má wàsáyé láì nípa ni lórúkọ Jésù Kristi bó àṣírí ìpìlẹ̀ ìdílé mi Olúwa tú hàn mí Olúwa fi hàn mí Olúwa tú jáde báyìí fún mi báyìí ẹ fi ìran ńlá hàn mí nípa ìdílé mi ìpìlẹ̀ rẹ̀ Olúwa fi hàn mí mo fẹ́ mọ ìpìlẹ̀ ìdílé mi o Olúwa ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àdúrà yìí tí mo máa pè fún yìí ó máa ní mo ní kí dáàdì kan gbà tán máa gbà tí wọ́n fi mọ̀ pé nínú ọmọ 5 ẹyọ kan péré ló jẹ́ tí wọ́n ń bẹ̀ evangelist mà níyàwó wọn tó jẹ́ pé tán bá pọ́n sọ fún dáàdì yẹn pé ẹ sà báyìí lẹ́mọ́ Ọlọ́run máa fi hàn mí wọ́n lè yìnbọn sẹ́ni yẹn wípé what are you telling me my wife is in the ministry
ẹ̀ ń bọ́ ìsọ́mi náà ni wọ́n ní my wife is in the ministry mo ní ògo ní fọ́lọ́run lókè ọ̀run ṣùgbọ́n ìyẹn gbàdúrà yìí náà àwa gan ò tiẹ̀ wá mọ́ nígbà tí wọ́n á dé tí wọ́n á sọ àwọn ìran tí wọ́n ní mo ní ẹ̀sà kí ni ìtumọ̀ ìran tẹ́ rí yẹn wọ́n ní kò yé yín tó báyìí ẹ lọ ṣe DNA ẹ dákun wọ́n ní ẹ̀ mo níbẹ̀ ni mo sọ fún yín mo ní èmi gan ò mọ tó yẹ bọ́ ẹ try ẹ lọ ṣe mo ní tí ìran yìí tó ń sọ fún yín ni wípé tẹ́ ẹ bá rí ẹyọ kan nú àwọn ọmọ tẹ́ ẹ bí tó jẹ́ tiyín kẹ́yìn Ọlọ́run ìkíní tó ti graduate kì í ṣe tiwọn ìkejì tó ti graduate kì í ṣe tiwọn ìkẹta tó ti graduate kì í ṣe tiwọn ẹ̀kẹrin ní tiwọn ìkarùn gan kì í ṣe tiwọn ó wà high ẹni ẹlẹ́ni tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run wọn ò bá ní stroke mo ń sọ fún yín láyé tá a wà yìí mi níbẹ̀ ló ṣe rí pẹ̀lú gbogbo ìyàwó ṣùgbọ́n mo ń sọ fún yín kẹ́ ẹ lè mọ̀ pé ayé tá a wà kọjá nǹkan tí à ń sọ ó ti wọnú ẹ̀ṣẹ̀ ó ti wọnú gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ the end mi ìmọ̀ kan tí àwọn ará Sódómù àti Gòmórà ṣe tí àwọn ayé ti sin tí wọ́n ti ṣe times 50 mi ò mọ̀ tó ẹ̀ ní àwọn àdúrà wọn ṣiṣẹ́ pàtàkì mo rántí nǹkan táwọn dáàdì yẹn sọ fún mi wọ́n ní ẹsikísà wọ́n ní ọmọ single mother làwọn pé àwọn mọ́mí wọn nìkan ló raise gbogbo wọn wọ́n ní but àwọn mọ tó ṣẹlẹ̀ wọ́n làwọn mọ tó ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn làwọn mọ̀ tó 17 daddies káwọn tó dàgbà wọ́n ní kí ló mean kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kékeré wọn báyìí tó bá yá ẹnìkan wọlé mọ́mí á ní daddy ó yá lọ kí daddy wọ́n á máa pẹ́ ní ẹni daddy for some time before you know it mọ́mí wọn á ti change ọkùnrin ẹni ẹ̀ náà ó tún di daddy òun nìyẹn wọ́n lè ka 17 tí wọ́n rántí nígbà míì wọ́n ní àyà wọn á dẹ̀ já wọ́n láwọn bá wọn mi wọ́n já o after all wọ́n ṣàtọ́jú wọn dàgbà òótọ́ dẹ̀ ni òkòdóró dẹ̀ ni the best way tí màmá yẹn mọ̀ láti survive nìyẹn ṣùgbọ́n survivor yẹn fake survivor ni kì í ṣe solution sí ìtẹ̀síwájú ayé èèyàn nìyẹn ṣùgbọ́n ibi tó yẹ tí wọ́n dé nìyẹn owó àgbèrè wọn ò ṣiṣẹ́ aṣẹ́wó ṣùgbọ́n professionally iṣẹ́ aṣẹ́wó náà lálẹ́ pé àwọn ní that's why timare ni mo sọ pé ẹ bá mi gbàdúrà àwọn baba láàánú máa kọ́ sáfẹ́ nìyẹn náà pé what does that mean kí ló ń jẹ́ baba láàánú ẹ fẹ́ lọ́kọ̀ àbí lẹ́yìn pé ní baba láàánú irú àgbèrè burúkú nìyẹn wọn kò sí nǹkan tó pè ní baba Jésù ní baba láàánú tèmi abẹ́ ti gbàgbé orin yẹn ni baba láàánú mi ẹ máa ṣe o baba kí ló ń jẹ́ ọ̀rọ̀ burúkú dáadáa o nìyẹn Jésù Kristi ó ní baba láàánú èèyàn ẹni bàbá láàánú so the reason báyìí pé tẹ́ ẹ fẹ́ fi ní ọkọ tàbí tẹ́ ẹ fi wọ́kùnrin ni pé kó lè máa kówó fún yín no irọ́ companion ni wọ́n pè é Jésù ló lè ràn yàn lọ́wọ́ so ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ dáàdi yẹn wọ́n ní abájọ wọ́n ní táwọn bá wú àwọn bá tí wọ́n bá wú wọn àtàbúrò wọn àwọn méjì kan struggle ni àwọn ọmọ wọn náà ti bẹ̀rẹ̀ sí struggle nínú wọn ò ṣe dùn á rí bẹ́ẹ̀ wọ́n làwọn mọ̀ bọ́ kí ni kan gbà àṣẹ ń tọ́ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà ni ṣebí dáàdi tiẹ̀ rí wọ́n rí wọn ò ní di pé kẹ́nìkan sọ fún wọn àwọn kan wà jẹ́ pé tí ò bá sẹ́ni tó máa sọ fún wọn kì í ṣe pé ọ̀rọ̀ máa pọ̀ lónìí kí òye lè yé yín ni kì í ṣe àwọn kan wà jẹ́ pé wọn ò rẹ́ni tó lè sọ fún wọn kì í ṣe pé àwọn òbí wọn kú o wọn ò sọ ó dàbí dáàdi yẹn ni wọ́n ní ó ti pẹ́ táwọn ti ń bèèrè lọ dáàdi wọn pé dáàdi ẹ ṣe tẹ́ bá nìkan tẹ́ fẹ́ sọ ẹ sọ o káàlẹ́ mọ̀ bá ṣe máa gbàdúrà ní o afẹ́ràn yín o dáàdi nira o ẹ ṣáà mọ̀ pé Jésù nìkan ló mọ̀ wọ́n dárúkọ ìjọ tí wọ́n ń lọ mi ìfẹ́ dárúkọ ẹ̀ ni ó díẹ̀ lóko ọ̀rọ̀ yẹn ìjọ ẹ fẹ́ bọ́ sí mi lẹ́nu táwọn ń lọ pé Jésù ni mo dẹ̀ fojú yín mọ́ wọ́n ní last year tí dáàdi wọn wà ní sick bed tó ti di pé òun fẹ́ kú ló ṣe wá pé òun tó ní everybody jáde tí wọ́n sọ fún òun pé bó ṣe ń wò yín o pé assassin làwọn fún àwọn olóṣèlú tó máa fẹ́ pààyàn àwọn ní gáǹgì tán máa ń lò láti fi pààyàn so tó bá fẹ́ gbàdúrà wọ́n nínú wọn bàjẹ́ lọ́jọ́ yẹn pé kí ni bàbá burúkú yìí kí ló ń wò láti ọdún yìí tí ò sọ story yẹn fún wọn kán lè bẹ̀rẹ̀ sí gbàdúrà láti bí 11 years táwọn ti lóye Ọlọ́run táwọn ti wá ń béèrè lọ́wọ́ wọn wọ́n nígbà táwọn tó pàdé iṣẹ́ ìránṣẹ́ wa létà àwọn á ní òye yẹn clearly pé yá ó máa rí bẹ́ẹ̀ ẹ̀yin náà wò bẹ́yìn ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ṣùgbọ́n tá a bá gbàdúrà yìí tọ́lọ́run bá fi àṣírí yẹn hàn wá fúnra wa ẹ̀rí á rọ̀ wá lọ́rùn láti tẹ̀síwájú á rọ̀ wá lọ́rùn láti béèrè ìbéèrè tó ráì lọ́wọ́ àwọn òbí wa Jésù Olúwa ẹ fi àṣírí ìpìlẹ̀ ìdílé mi hàn mí lónìí kí àwọn ọmọ tèmi náà lè rí ọ̀nà àbáyọ. Oh Lord, show me the secret of my family foundation today so that my children will have a headway. yẹ̀wò táyà àwọn ọmọ wa bá dáa jù wá lọ ibẹ̀ gangan ni ayọ̀ wá wà o ṣùgbọ́n gbà tí òbí
bá struggle lórí ọmọ tó tọ́ tọmọ tó dàgbà tán tó má rí tó yẹ pé òbí ọ̀nà ló tó wá raṣọ sí àwọn ọmọ lọ́rùn àtọkọ àtìyàwó ayé mi ò ní bàjẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fúnra yín náà. Jésù Olúwa ẹ fi àṣírí ìpìlẹ̀ ìdílé mi hàn mí lónìí kí n lè rí ọ̀nà àbáyọ káwọn ọmọ mi náà lè rí ọ̀nà àbáyọ ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ fi àṣírí ìpìlẹ̀ ìdílé mi hàn mí lónìí kí n lè rí ọ̀nà àbáyọ ẹ fi àṣírí ìpìlẹ̀ ìdílé mi hàn mí lónìí kí n lè rí ọ̀nà àbáyọ ẹ fi àṣírí ìpìlẹ̀ ìdílé mi hàn mí lónìí kí àwọn ọmọ mi lè ṣe rere Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ wo ẹ gbàdúrà o ẹ wá template ní àdúrà tòní o kì í ṣe òun gangan làdúrà o kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa gbà nínú àdúrà ẹ yẹ tẹ̀síwájú àdúrà ẹ máa gbàdúrà ìpìlẹ̀ ìdílé mi Olúwa fi hàn mí lónìí kí àwọn ọmọ mi lè rí ọ̀nà àbáyọ ẹ tẹ̀síwájú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo nígbà táwọn kìrìsìtẹ́nì tó máa ń misquote all things are passed away ohun àtijọ́ ti kọjá lọ ohun táwọn dẹ̀ ń sọ kọ́ ni Bíbélì ń sọ ohun táwọn ń sọ ni wípé mo ti ṣàgbèrè tẹ́lẹ̀ ẹ̀rí ó sì pass away yẹn ti kọjá nìyẹn mo ti gba Jésù lólúwa àti olùgbàlà. Àìmọye ọkùnrin tí mo ti bá tiẹ̀ jẹ́ tí mo ti tàn mo ti gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀rí tí mo ti sínú ọ̀lẹ́lẹ́ ṣùgbọ́n mo ti gba Jésù lónìí all things are passed away. Ìyẹn tí Bíbélì ń sọ kọ́ yẹn o irọ́ o kò sí gbogbo ohun tá a ṣe tí ò ní àtúbọ̀tán o àdúrà àtúbọ̀tán ló yẹ ká lọ máa gbà kọ́lọ́run lè bá wa fi shock absorber sí kó má bàa pa wá lára ẹ gbà mọ́ ìsọ fún yín consequences ò lè ṣe kó má wà òótọ́ tó wà ń bẹ nìyẹn goes ó má ṣe ohun tí Bíbélì ń sọ nípa all things are passed away ni pé ìwà wa àtijọ́ a ò ṣe mọ́ à ń purọ́ tẹ́lẹ̀ a ò pa mọ́ à ń ṣàgbèrè tẹ́lẹ̀ a ò ṣe mọ́ àmùtípara tẹ́lẹ̀ a ò mú mọ́ ìyẹn tí Bíbélì ń sọ nìyẹn ló pè ní all things are passed away o kì í ṣe pé bóyá àti pọmọ lẹ́kún lánàá àwa ṣe mọ́ lónìí ẹ̀dẹ́nà àtúbọ̀tán yẹn ò ní wá yá ó máa wá o káyọ̀ ti bẹ̀rẹ̀ sí gbàdúrà fún àtúbọ̀tán yẹn náà so that kí Ọlọ́run kó lè fi shock absorber sí tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn o. Exodus chapter 34 verse 6 and 7 ó sọ clearly fún wa ó ní ó sì kọjá níwájú Mósè ó sì ń kígbe pé Olúwa Ọlọ́run aláàánú àti olóore ọ̀fẹ́ ẹni tí ó lọ́ra láti bínú tí ó pọ̀ ní ìṣeun àti òtítọ́ tí ó ń pa àánú mọ́ fún ẹgbẹẹgbẹ̀rún ó ń dáríjì ìwà búburú àti ìrékọjá àti ẹ̀ṣẹ̀ ẹ wá gbọ́ báyìí o ẹni kan tó ṣe ó pa àánú mọ́ fún ẹgbẹẹgbẹ̀rún ó ń dáríjì ìwà búburú ó ń dáríjì ìrékọjá ó ń dáríjì ẹ̀ṣẹ̀ ó ní wá sọ kínní kan ó ní tí kì yóò fi àwọn ẹlẹ́bi sílẹ̀ láì jìyà Ọlọ́run mi o wá tó parí ọ̀rọ̀ sí báyìí ó ń dárí ẹ̀ṣẹ̀ jì ó ń fi àánú gba àwọn ènìyàn ó fi gba ẹgbẹẹgbẹ̀rún lọ́jọ́ kan ó ṣe gbá ó ṣàwo ó ń dárí ẹ̀ṣẹ̀ jì ṣùgbọ́n àwọn tó ó ti dáríjì already ṣùgbọ́n àwọn ẹlẹ́bi ńkọ́ àwọn tó jẹ̀bi ẹ̀ṣẹ̀ yẹn ó ní wọn ò wá ní lọ láì jìyà ó ti dáríjì wọn o ṣùgbọ́n consequence ẹ̀ máa wá ó ní ó tẹ̀síwájú ó ní ó sì ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn títí dé ìran kẹta àti kẹrin. Oh my God. Ibi tí ọ̀rọ̀ ẹ̀rù Ọlọ́run ti wá bà mí gangan ni àti ẹ̀gbọ́ ṣe bí ẹni tí ó bá ṣẹ̀ tó wá ń béèrè ìjìyà ẹ̀ lára ẹ̀ ṣe bí yẹn ṣe pé ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ bàbá lára àwọn ọmọ àti ọmọ ọmọ láti ìran kìíní ìkejì kẹta àti ìkẹrin wọ́n ní omi gàrí ẹ̀ máa kan ìran kẹrin tí Bíbélì ń sọ nìyẹn. Jésù Olúwa ẹ gbà mí lọ́wọ́ gbogbo ìpìlẹ̀ tá a mọ fún mi ṣáájú ìwàsáyé mi. Oh Lord, deliver me from the foundation made for me before I came to this world. Jésù Olúwa ẹ gbà mí lónìí lọ́wọ́ gbogbo ìpìlẹ̀ tá a mọ fún ayé mi ṣáájú ìwàsáyé mi ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìpìlẹ̀ tá a mọ fún mi ṣáájú ìwàsáyé mi lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ lónìí gbogbo àwọn ìpìlẹ̀ wàhálà àwọn ìpìlẹ̀ ìdààmú àwọn ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù Kristi àwọn ìpìlẹ̀ ìwà ìkà àwọn ìpìlẹ̀ òkùnkùn èyí tá a ti mọ ṣáájú ìwàsáyé mi fún mi lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ ẹ̀yin lẹ lè gbà mí o ẹni ipá àti agbára láti gbà mí Olúwa ẹ gbà mí lọ́wọ́ Olúwa ẹ gbà mí Olúwa ẹ gbà mí Olúwa ẹ gbà mí Olúwa ẹ gbà mí lọ́wọ́ ìpìlẹ̀ tá a ti mọ fún mi ṣáájú ìwàsáyé mi lórúkọ Jésù Olúwa ẹ gbà mí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o mọ́mì yẹn sọ fún mi láìpẹ́ yìí wọ́n ní àwọn òbí wọn méjèèjì wọ́n láwọn mọ̀ wọ́n gẹ́gẹ́ bí olùjọsìn tó ní agbára
wọ́n ní pẹ̀lú gbogbo ìjọsìn wọn tó ní agbára ńkọ́ ìsìn àárọ̀ ìsìn alẹ́ mi ní dárúkọ chọ́ọ̀chì yẹn ṣùgbọ́n àwọn chọ́ọ̀chì yẹn ìsìn àárọ̀ ìsìn alẹ́ ìsìn àárọ̀ lójoojúmọ́ àwọn òbí wọn máa lọ ìsìn àárọ̀ ìsìn alẹ́ ṣùgbọ́n kò tún dá àwọn òbí wọn dúró láti dé lọ́jọ́ kan wọ́n á ní èèyàn ọmọ ẹgbórí wá wọ́n á sín gbẹ́rẹ́ sí wọn lórí wọ́n á tún tó bá ti sín gbẹ́rẹ́ tán ìsìn àárọ̀ ìsìn alẹ́ ìsìn àárọ̀ ìsìn ìrọ̀lẹ́ ìsìn àárọ̀ ìsìn ìrọ̀lẹ́ ìsìn wọ́n á tún lọ. mi ti ka ti Sunday mọ́ o mi ti ka àjọ̀dún ìkórè mọ́ o mi ti ka àjọ̀dún olùdásílẹ̀ mọ́ o. So wọ́n ní báwọn òbí wọn ṣe bí wọ́n ṣe jẹ́ olùjọsìn tó wọ́n sín gbẹ́rẹ́ sí wọn lórí wọ́n lè dín gbàmí kan mú ọṣẹ dúdú wá pé òun náà máa fi wẹ̀ ìgbà míì màmá wọn bẹ̀rẹ̀ sí lè máa wẹ̀ wọ́n nìkan táwọn gbọ́njú bá nìyẹn táwọn mọ̀ nìyẹn wọ́n ní àìmọye omi tó máa ìmí wọ́n ti máa wẹ̀ lọ́wọ́ wọ́n sábà bá wọn ní bathroom ṣé bí mo ní kó dá omi mọ́mi tó máa fi wẹ̀ ni wọ́n á dá sí wọn lórí wọn èyí táwọn máa mú wọn náà gbé kan wọ́n táwọn mú jọ kan omi yẹn lọ burúkú omi kànga ó mà ṣe o ó ní pẹ̀lú ẹ̀ ń kọ́ wọ́n ní nísìnyí wọ́n ní kò sí ọkàn nú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó rí ọ̀nà àbáyọ kò sí ẹ̀dùwé kankan àwọn tún wà lórí ẹ̀ wọ́n ní ètò wa burú jù pé first born wọn òun náà continue ìsìn àárọ̀ ìsìn ìrọ̀lẹ́ ìsìn àárọ̀ ìsìn ìrọ̀lẹ́ kò dúró láwọn ní ọ̀nà kọ́lé léyìí ohun tá a gbọ́njú bá nìyí tí ò help wà ẹ jẹ́ ká wá Jésù rí táwọn sọ fún àwọn èèyàn wọn nìyẹn abẹ́rẹ́ ẹ sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí Jésù ẹ gbà mí lọ́wọ́ gbogbo oh God gbogbo àwọn ìpìlẹ̀ tó mẹ́hẹ̀ẹ́ tá a bí mi mọ́ lónìí Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ deliver me from the foundation I was born into, from the faulty foundation that I was born into. There are a lot of people that when they were born into a faulty foundation. Then báwo làwọn yẹn ṣe máa rí ọ̀nà àbáyọ gbogbo ìpìlẹ̀ tó mẹ́hẹ̀ẹ́ tá a bí mi mọ́ lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀ lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìpìlẹ̀ tá a bí mi mọ́ gbogbo ìpìlẹ̀ tá a bí mi mọ́ lórúkọ Jésù Kristi táwọn ìpìlẹ̀ wọ̀nyí sì ti mẹ́hẹ̀ Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ Olúwa yẹ ìpìlẹ̀ mi wò lónìí Olúwa gbogbo ìpìlẹ̀ tó mẹ́hẹ̀ tá a bí mi mọ́ lórúkọ Jésù Kristi àwọn ìpìlẹ̀ tó mẹ́hẹ̀ tá a bí mi sí lórúkọ Jésù Kristi àwọn ìpìlẹ̀ tó mẹ́hẹ̀ tá a bí mi sínú ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa gbà mí Olúwa ẹ̀yin lẹ lè gbà mí o n ò mọ ọ̀nà tẹ́ ẹ máa gbà kò yé mi bẹ́ẹ̀ ṣe máa ṣe ṣùgbọ́n mọ̀ pé oníṣẹ́ ìyanu ni mo mọ̀ pé ẹ ní ipá àti agbára láti ṣe bẹ́ẹ̀ Olúwa gbà mí lónìí lọ́wọ́ àwọn ìpìlẹ̀ tó mẹ́hẹ̀ tá a bí mi sí lórúkọ Jésù Kristi Olúwa ṣàánú fún mi lónìí Olúwa ṣàánú fún mi lónìí gbogbo ìpìlẹ̀ tó mẹ́hẹ̀ tá a bí mi sí Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ó yẹ kẹ́ ẹ mọ̀ dájú ṣáká pé tí ìpìlẹ̀ ò bá stable tí ìpìlẹ̀ tó bá mì ó mì sọ́tún ó mì sósì ó mì sọ́tún kò sí nǹkan tá a mọ sórí ẹ̀ tó lè dúró ẹ̀yin náà mọ̀ wọ́n pè kí náà ní earthquake ibi tí earthquake bá ti ṣẹlẹ̀ ilé tó dúró déédéé ó máa mẹ̀ ó máa wó dànù ilé mi gan tí ò wó àwọn ìjọba ní ẹ má kó lọ sílẹ̀ yẹn o ilé yẹn ò stable torí pé ìpínlẹ̀ ò stable mọ́ bíbélì sọ̀rọ̀ kan nípa ìpínlẹ̀ tí ò stable Psalm 82 verse 5 Psalm 82 verse 5 only they do not know nor do they understand. They walk about in darkness. All the foundations of the earth are unstable. Ẹ̀rí kò wá yà yín lẹ́nu báyìí bí ẹ bẹ́ẹ̀ ni ayé wọn ṣe rí gbogbo wọn pátápátá wọn ò mọ nǹkan kan wọn á rò bọ́ ọmọ Kristi ni wọn ò mọ Jésù wọn á rò bọ́ àwọn sin Ọlọ́run ni ẹlẹ́sìn ṣáá ni wọ́n ní tàbí lóye ohun kan wọn ò lóye kankan they lack understanding wọn ò ní òye bẹ́ẹ̀ ni wọ́n rìn kiri nínú òkùnkùn ìsọjí wo ló tún wà ó wọ́n tún sá lọ nìyẹn ìsọjí wo ló tún wà ó wọ́n lọ nìyẹn pásítọ̀ wo ló tún àpíà ó wọ́n lọ nìyẹn àwọn fúnra wọn ò ní relationship kankan pẹ̀lú Jésù. They do not know nor do they understand. They walk about in darkness. When all the foundations of the earth are unstable. Àwọn foundation yìí wọn kò wá dúró lójú kan bó ṣe gbàdúrà tó ẹ̀yin náà fòye gbé tẹ́ bá pẹ́ ti ní ìrí yẹn rí ẹ̀yin náà ronú padà sẹ́yìn pé wà tẹ́ ń gbàdúrà eré dèdè kiri yẹn. Now ó yẹ ẹ̀yin náà wọ́ndà lónìí pé ìwọ Ọlọ́run ayérayé pẹ̀lú àdúrà effort tàti ó dàbí dáàdì yẹn ni ọ̀nẹ́sà pẹ̀lú effort tàti táwa ti put into prayer láyé yìí
wọ́n ní táwọn bá gbàdúrà mọ́ láyé ó yẹ k'Ọlọ́run dá wọn lóhùn ó ní but kò lè rí bẹ́ẹ̀ mo ní ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ gbogbo òun yẹn ò fún ní kò sí lára àkọsílẹ̀ yín pé ẹ ṣe nǹkan kan Ọlọ́run mi o kí ló fà á orí ìpìlẹ̀ tí ò stable orí ìpìlẹ̀ tí ò stable ni a sọ fún Ọlọ́run àdúrà yẹn sẹ́ wá sí mi lọ́kàn ẹ jẹ́ ká gbà Jésù Olúwa ẹ bá mi tún ìpìlẹ̀ ayé mi ṣe lónìí kí n má bàa rin ìrìn àjò ayé mi nínú òkùnkùn tí Ọlọ́run bá tún ìpìlẹ̀ yín ṣe ẹ rí ìyàtọ̀ láàrin kí n rìn inú òkùnkùn àti kó rìn inú ìmọ́lẹ̀. Oh Lord, help me repair my foundation today so I will not journey this world in darkness. If God answered this prayer, you will know the difference between walking in the light and walking in the darkness. Ayà yín lẹ́nu pé so ayé yín lè dá rékọjá òye àti ìmọ̀ yín. Ayà yín lè kọjá bẹ́ẹ̀. Adéṣèjì kan ẹ̀rù àmọ́ bẹ̀rẹ̀ sí báyìí pé ṣé kìí ṣe pé ẹ̀kan ṣẹlẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni Jésù Olúwa ẹ bá mi tún ìpìlẹ̀ ayé mi ṣe lónìí kí n má bàa rin ìrìn àjò ayé mi nínú òkùnkùn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa bá mi tún ìpìlẹ̀ ayé mi ṣe lónìí kí n má bàa rìn ìrìn àjò ayé mi nínú òkùnkùn ayé lórúkọ Jésù Kristi Olúwa bá mi tún ìpìlẹ̀ ayé mi ṣe wọn ò fẹ́ rìn ìrìn àjò ayé mi nínú òkùnkùn Olúwa bá mi tún ìpìlẹ̀ ayé mi ṣe ẹ tún ìpìlẹ̀ mi ṣe lónìí ẹ tún ìpìlẹ̀ mi ṣe ẹ wo ẹ gbàdúrà yẹn kárakára o ẹ gbàdúrà yẹn dáadáa o ẹ tún ìpìlẹ̀ ayé mi ṣe lónìí Olúwa ẹ tún ìpìlẹ̀ ayé mi ṣe lónìí ní orúkọ Jésù Kristi Olúwa ẹ tún ìpìlẹ̀ ayé mi ṣe lónìí ní orúkọ Jésù Kristi ní Olúwa ẹ tún ìpìlẹ̀ ayé mi ṣe lónìí ní orúkọ Jésù Kristi Olúwa ẹ tún ìpìlẹ̀ ayé mi ṣe lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run àwọn àdúrà tá à ń pè fún yín àwa náà ti gbàgbàgbà ó tọ́ tó wà ń bẹ̀ nìyẹn ẹ má jẹ́ ń tàn yín o kó dúró mo sọ fún yín lónìí o Ọlọ́run ti fi ìpìlẹ̀ ìdílé tiwa ó ti fi hàn wá ibi ìdílé tí mo ti wá Ọlọ́run ti fi ìpìlẹ̀ tó dáwà ti gbàdúrà ẹ̀dá Ọlọ́run lẹ ti ṣe àwa mọ̀ sọ wa mọ̀ nǹkan tá a máa gbà ládùúà a mọ̀ ìwà tá a máa hù pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan o inú ìjọ ọ̀hún ọwọ́ wa ni Ọlọ́run ti dálẹ̀ o síbẹ̀ a ti gbà o Olúwa fi ìpìlẹ̀ ìjọ mi hàn mí torí pé a ò lè sọ tó bíbélì mo rántí ọ̀rọ̀ kan nínú bíbélì mo ṣe gbàdúrà tẹ́lẹ̀ mi ò gbà mo ní mo dá ìpìlẹ̀ ìjọ yìí mọ̀ ṣùgbọ́n mo ń ká ibi kan nínú bíbélì ẹ̀yin náà ti pàdé ẹ̀rí tí bíbélì sọ pé olóko máa wá o ó mọ̀ wá gbin àlìkámà sínú oko ẹ̀ o ó gbin àwọn èso tó dára síbẹ̀ o ó máa lọlé lọ sùn máa ní nígbà tí ó máa fi dé ńjọ́ kejì ọ̀tá ti wá lóru wọn náà ti gbin èpò sínú àlìkámà ẹ̀ àwa lè sọ bóyá kọ́ máa ti lọ gbin èpò sínú ọyẹ Olúwa ìjọ Olúwa Masiki Gospel Church ẹ fi ìpìlẹ̀ hàn mí Olúwa ẹ fi ìpìlẹ̀ àwa náà ti gbà mo lè confirm ẹ̀ fún yín pé àti gbà yọrí so ṣùgbọ́n ibi tèmi wá bàjẹ́ sí ni pé mo ti gba àdúrà gbà yọrí yẹn máa tuntun gbà ìpín lè pe àdúrà fún yàn láyé kémi wá gbẹ́nu tì kí n gbẹ́nu tì kí n máa ní ẹ gbàdúrà ẹ tẹ̀síwájú àdúrà ẹ gbàdúrà bàbá mi ò ṣe èmi ń kọ́ ṣé mi ò nídìí àdúrà yẹn èmi ò mọ̀rú ẹ̀ ṣe ẹ̀yin ọmọ Ọlọ́run kíní kan wà tí mo fẹ́ fi dá yín lójú o ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì they are so unfortunate ọ̀pọ̀lọpọ̀ wa ta jẹ́ kìrìsìtẹ́nì mọ̀ díẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ṣe rí inú culture tá a ti wá àṣà tá a ti wá tradition tá a ti wá àwọn mo ń sọ fún yín pé àwa Yorùbá Áfíríkà generally àwọn òbí wa kì í wọ́n fẹ́ gbé àṣírí lọ́rùn ni òbí Áfíríkà kì í sọ òkodoro fún ọmọ ẹ̀ wọ́n á ní gbẹ́ndú sọ ayé ìsìn táwọn ayé kọ̀ǹpútà yìí òun làwọn òbí kan bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ fún àwọn ọmọ wọn ṣùgbọ́n láyé ìgbà táwa ń dàgbà dòní irú àwa èèyàn bíi tèmi ní age mate mi ẹ lọ wo àwọn òbí wa they are highly secretive wọn ò ní sọ kankan jáde fún mo bá sísá kan sọ̀rọ̀ ní àwọn bíi ọdún bíi mẹ́rin sẹ́yìn ẹni ẹ padà sórí tẹ sọ fún mi bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ yìí ìpínlẹ̀ ní wọ́n làwọn ti wo wẹ́ẹ́ lọ́bẹ̀ lọ́wọ́ àwọn òbí yín wọ́n làwọn ti béèrè pàápàá àwọn àti mọ́mí wọn close àwọn dẹ̀ ti béèrè mọ́mí wọn repeat the same thing náà repeat wọ́n ní Jésù nìkan làwọn mọ̀ mo ní wọ́n lọ́n wò ìbádẹ́ dákíndẹ̀ mọ́ màmá yìí o ṣùgbọ́n nínú ìrìn àjò èmi àti àǹtí fún bí ọdún mẹ́rin nígbà tó máa di ọdún tó kọjá àǹtí máa gé ni màmá ẹ̀ sínú iṣẹ́ ìránṣẹ́ wa láti máa gbọ́ ohùn àánú láti máa gbọ́ ọgbà láti máa gbọ́ àwo màmá tí ò sọ ẹni up tí mo máa ń sọ̀rọ̀ yìí màmá yẹn ò tí ì sọ nǹkan kan fún ọmọ ẹ̀ o òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn o ṣùgbọ́n sí ìyàlẹ́nu bẹ̀ màmá yẹn ti sọ àwọn kankan fún mi
tí mo fi yé tọ́ ṣùgbọ́n nígbà tá a fi rán mi irọ́ o ẹnìkan ni mo sọ̀rọ̀ yẹn rí ẹni ẹ bá ti sọ fún irọ́ iṣẹ́ ìránṣẹ́ tó tọ́ kò yẹ kó lọ bẹ́yẹn wọn kì í ṣe bẹ́yẹn ọ̀yàn máa gbàdúrà àrùn arábìnrin lọ́wọ́ ni kó lè mọ̀ ó máa mọ̀ kò sí kó máa mọ̀ mo dẹ̀ máa sọ fún yín pé tí pásọ̀ bá ń pòwe níwájú yín ẹ tètè máa gíráàbù ẹ máa tí pásọ̀ bá ti ń sọ̀rọ̀ ẹ tètè gíráàbù ẹ kẹ́ ẹ béèrè question ẹ sàkílẹ̀ ń tra àti sọ fún mi níbí òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn tó jẹ́ pé màmá yẹn dẹ̀kẹ̀rẹ̀ àti ọkọ wọn géè ni wọ́n ó yà yín lẹ́nu kí ni yẹn ti wà tipẹ́ a ti fẹ́ lé ní 400 years ago tó ti wà wọ́n ní ṣùgbọ́n etí wo ló gbọ́dọ̀ gbọ́ mo ní ẹ̀yin àtọkọ yín bọ́ níbẹ̀ ni ẹ̀dẹ̀ ní ọmọ náà wọ́n níbẹ̀ ni wọ́n làwọn bímọ mẹ́ta how come wọ́n làwọn gbọ́dọ̀ bí nítorí àwọn òbí wọn nítorí àṣà nítorí àgbẹ̀ wọ́n máa sọ wọ́n lókùúta pa ni báwo lè ṣe wá ń ṣe wọ́n náà mọ̀ bó ṣe ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn wọ́n ní àwọn girlfriend ìmọ̀ yẹn ní àwọn girlfriend ọkọ yìí náà kọ́ ọ́n náà gbọ́kùnrin wálé dáadáa ẹ̀gbọ́n náà ẹ̀yin náà ẹ wo báwọn méjì yẹn ṣe smart tó ẹ̀yin náà ẹ wo náà ṣé ta ni ìyàwó ẹ̀ máa jáde tọkùnrin kan wà nílé pẹ̀lú ọkọ ẹ̀ tẹ́ ẹ máa fura kankan ìgbà wọn náà ni ọ̀rọ̀ gay ṣẹ̀ṣẹ̀ ṣìkìní láfíríkà ìgbà wọn náà la ṣe ń gbọ́ a ò mọ kankan wọ́n ní gay ni wọ́n wà táwọn máa fẹ́ra wọ́n nígbà tó yẹ kí wọ́n fọ́ọ̀sì àwọn méjì fẹ́ra wọn nígbà yẹn ni ìgbà tí wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ ńjọ́ kan wọ́n ṣàrí pé àwọn méjì ò súnmọ́ra wọn sí nǹkan tó kàn wọ́n tẹ̀kí ní kan ojúṣe ọdún mẹ́ta tán má rí wọn ò bímọ àwọn òbí wọn bẹ̀rẹ̀ sí gbémú làwọn méjì wọn ṣe sọ fún wa wo èmi náà rèé o mo ní àtúnyìn gé fọ́ mo ní ṣe ti sọ fún àwọn ọmọ yẹn wọ́n ní wọ́n ṣe pariwo ni wọ́n ní pariwo mọ́lẹ̀ ni mo á rẹ́rìn mo ní ọ̀dà ọlọ́run àṣàánú àdúrà wo làwọn lè gbà mú ọ̀rọ̀ àdúrà kọ́ lélẹ́yìí o ẹ pé àwọn yẹn jókòó wọn ò tí ì pé àwọn yẹn jókòó di mú yín bá yín sọ̀rọ̀ yìí ẹ wá sọ pé ẹ ní gbàdúrà tí àǹtí ẹ bá dẹ̀ ń sọ̀rọ̀ màmá ẹ̀ fún mi báyà ní àwọn àti màmá wọn 5 and 7 bọ́ èdè tán ló fún mi yẹn wọ́n ní 5 and 7 ni wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àwọn tó bá close gan-an pè ní 5 and 7 Jésù Olúwa ẹ bá mi tún ìpìlẹ̀ mi ṣe lónìí kí má bàa rìn ìrìn àjò ayé mi nínú òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rìn ìrìn àjò ayé wọn nínú òkùnkùn ẹ gbà mo sọ fún yín Oh Lord, help me repair my foundation today so I will not journey this world in total darkness kí n má bàa rìn àjò ayé mi nínú òkùnkùn ayé lórúkọ Jésù ló bá mi tún ìpìlẹ̀ mi ṣe ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ọ̀nà ayérayé mo gbàdúrà Olúwa bá mi tún ìpìlẹ̀ mi ṣe lónìí kí n má bàa rìn àjò ayé mi nínú òkùnkùn ẹ tún ìpìlẹ̀ mi ṣe lónìí kí n má bàa rìn àjò ayé mi nínú òkùnkùn Olúwa ẹ ṣàánú fún mi ẹ̀yin nìkan ni mo lè sáwábà ẹ̀yin nìkan ni mo lè sátọ̀ ẹ̀yin nìkan ni mo mọ ìpìlẹ̀ ayé mi bá mi tún ṣe lónìí kí n má bàa rìn àjò ayé mi nínú òkùnkùn Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ràn mí lọ́wọ́ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa mo rántí láwọn ọdún kan sẹ́yìn mo ti sọ́nù àdúrà yìí náà tá a ní káwọn èèyàn gbàdúrà lórí ìpìlẹ̀ ìjọ tí wọ́n ń lọ àwọn tó ṣe wọ́n máa rí rìsọ́ọ̀tì o ẹlòmíín sáré kò rántí gbé báíbù ẹ̀ mò ń sòótọ́ fún yín tọ́lọ́run bá ṣí yín lójú tán pátápátá kẹ́ ẹ mọ bí tẹ́ ti ń porúkọ Jésù Ọlọ́run mi o ẹ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ sí tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́lọ́run kó Olúwa dáríjì ó mà ṣe o Job chapter 4 verse 19 bíbélì sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó pa mí lẹ́rìn ó ní how much more those who dwell in houses of clay pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń rò bí ilé Ọlọ́run náà wà ilé amọ̀ ṣáà ni ilé amọ̀ whose foundation is in the dust who are crushed before a moth ó ní mélòó ni àwọn tí ń gbé nínú ilé amọ̀ ilé Ọlọ́run I'm going to the house of God ilé amọ̀ ṣáà ó ní àwọn ẹni tí a fi rùpẹ̀ mọ ìpìlẹ̀ wọn ẹlòmíràn ní àmọ́ dúró lé Kristi àpáta ilé àmọ́ la fi mọ ìpìlẹ̀ ìjọ mi ó ní awádìí rírun fún àwọn kòkòrò ló máa rún dànù ẹ lè máa fi gbọ́ngbà mi tẹ̀ máa gbẹ́ pé ẹ sọ fún Ọlọ́run a fẹ́ pàdé báyìí gbogbo àwọn agbára tá a wá lórúkọ Jésù tá a rí nínú ìjọ Ọlọ́run lọ́mọ kan kà lásán pé òun ti ń ṣe wọ́kà
àjẹni ó ti àjẹni for several years ní church tó ti operate títí àtàgbà àti tó àwọn 14 tàti fi dájọ́ nínú ìjọ Ọlọ́run. Ọ̀rọ̀ bèrè òun ló pé sọ fún Ọlọ́run bóyá tún lè rí àwọn kan tọ́lọ́run tún lè ṣí níyè tọ́lọ́run tún lè Ọlọ́run lè tú ìdè wọn lónìí Ọlọ́run lè mú wọn sá ẹyọ kán lè bọyọ. Jésù Olúwa ẹ fi ìpìlẹ̀ ìjọ mi hàn mí lónìí kí n lè mọ ọ̀nà àbáyọ ìpìlẹ̀ ìjọ mi. Mo máa rántí pásítọ̀ yẹn èmi àti wọn sọ̀rọ̀ mo ní ìpìlẹ̀ mo ní ó ní ẹ̀sà ó ní àwọn fáyà pásítọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta mo ní kí ló dé. Ó ní prayer point yín òun lọ ṣe ìsọjí níbẹ̀ ni ló wá fún àwọn ọmọ ìjọ ní prayer point yín kan tẹ fún òun. Mo ní kí ni prayer point ọ̀hún. Wọ́n ní Olúwa fi ìpìlẹ̀ ìjọ mi hàn mí. Ó lò ní kán gbà á. Ó ní wọ́n gbà ó ní wọ́n tó 6 tí wọ́n bá wọn ní ẹ̀ka ìjọ yẹn ní branch church yẹn pé báyìí láwọn rí. Àwọn dẹ̀ pé pastor yẹn pé ń gbọ́ báyìí lórí náà rí nípa ẹ̀. Olùjẹ́wọ́ díẹ̀ olùṣàjẹ́wọ́ díẹ̀ náà ó nínú nǹkan bíi 6 ó jẹ́wọ́ 3 mo ló tó ó tẹ̀ jẹ́wọ́ ẹyọ kan ẹ̀yìn Ọlọ́run. Wọ́n làwọn ní kó rìn síwájú but kó lọ bá Ọlọ́run pàdé náà kí á làwọn replace ènìyàn mọ nǹkan kan sọ fún Ọlọ́run. Show me the foundation of my church so I can know the way of escape. Jésù Olúwa ẹ fi ìpìlẹ̀ ìjọ mi hàn mí kí n lè mọ ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ fi ìpìlẹ̀ ìjọ mi hàn mí ẹ fi ìpìlẹ̀ ìjọ mi hàn mí. Ohun tí wọ́n bò sábẹ́ ọ̀tá Olúwa fi hàn mí Olúwa fi hàn mí lónìí Olúwa fi hàn mí lónìí orúkọ Jésù Kristi. Ohun tí a mọ ìjọ mi lé lórí ohun tí a gbé ìjọ mi kalẹ̀ lórí Olúwa fi ìpìlẹ̀ hàn mí lónìí Olúwa fi ìpìlẹ̀ hàn mí lónìí kí lè rí ọ̀nà àbáyọ kí lè rí ọ̀nà àbáyọ. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run ṣé ẹ̀ṣẹ̀ ni nígbà tí ọmọ ìjọ bá gbàdúrà kọ́lọ́run wá fi àṣírí kan hàn nípa ìpìlẹ̀ ìjọ kọ́bẹ̀ jẹ́ wọn lọ bá pásítọ̀ pé ẹ̀sà nǹkan bábà máa nípa ìjọ yìí tó bá ṣẹlẹ̀ sí mi máa pe ọmọ ìjọ mọ́ra máa pe àwọn míì mọ́ra ní ẹjọ́ ẹjẹ́ àgbàdúrà ẹjẹ́ àgbàdúrà torí ìjọba ọ̀run kan báyìí nìkan máa lóhùn rí nípa ìpìlẹ̀ ìjọ yìí níwájú Ọlọ́run àti ohun tí màá ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n ẹni tó bá dẹ́rẹ́ ìwò láyé tá a wà ntójú ẹ̀ máa rí kọjá nǹkan tẹnu ẹ̀ lè sọ òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn. Torí mọ́mì yẹn wọ́n làwọn ṣe ẹ̀rọ yẹn náà lọ́ba pẹ́pẹ́pẹ́ lọ́ba pásítọ̀ mọ́ni ẹni tó ní ṣé tó ní ìpìlẹ̀ onímọ̀ nǹkan tó mọ̀ lórí ìpìlẹ̀ ni. Ó yàtọ̀ pẹ̀lú sẹ́ni tó ní ìpìlẹ̀ tó pé ọ̀tá fẹ́ ba ìpìlẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́ ìyàtọ̀ wà ń bẹ̀. Báyìí ṣe wá máa mọ ẹni tí ọ̀tá fẹ́ ba ìpìlẹ̀ ìjọ ẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́ àtẹni tó mọ̀ọ́mọ̀ gbé ìpìlẹ̀ kalẹ̀ sórí òkùnkùn. Báyìí ṣe yín ṣe máa mọ̀. Mo ní ó ṣòro sọ wọn làwọn ti sọ tán létà táwọn bá iṣẹ́ ìránṣẹ́ yín pàdé lóye wáyé wọn làwọn rí pé mistake ni àwọn nìkan ló lè sọ nǹkan tí wọ́n lose àwọn nìkan ló lè fẹnu ara wọn sọ. Ẹ̀rí a sọ fún Ọlọ́run torí pé ẹ̀pọ̀lọpọ̀ míì tó láwọn lọ ilé Ọlọ́run ilé amọ̀ ní ọ̀nà wà ìpínlẹ̀ erùpẹ̀ náà dúró lé lórí tí kòkòrò máa jẹ dànù mọ́ wọn lẹ́sẹ̀. Jésù Olúwa ẹ fi ìpìlẹ̀ ìjọ mi hàn mí lónìí ó yẹ ẹjẹ́ àgbàdo ẹ̀ àsìkò ti lọ ẹjẹ́ àgbà oh Lord show me the foundation of my church so I can know the way of escape. Ó yẹ sọ fún Ọlọ́run ẹ fi ìpìlẹ̀ ìjọ mi Olúwa fi hàn mí kí n lè mọ ọ̀nà àbáyọ kí n lè rí ọ̀nà àbáyọ kí n lè mọ bí wọ́n ṣe jàbọ̀ Olúwa ṣàánú fún mi lónìí ẹ fi ìpìlẹ̀ ìjọ mi hàn mí. Ẹ gbàdúrà ẹ dákun ẹ tẹ̀síwájú àdúrà yẹn ẹ gbà dáadáa ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ẹ já lọ sínú àdúrà àánú wa tí wọ́n bá ti ń gbàdúrà àánú wa ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ibi la ti ń sọ fún Ọlọ́run tá a fẹ́ ibi la ti ń ṣàlàyé fún Ọlọ́run pé kó ṣàánú wa ibi la ti ń gbé ọ̀rọ̀ wa lé Ọlọ́run lọ́wọ́ ó yẹ máa gbàdúrà ẹ má dúró dẹnikẹ́ni ẹ máa gbàdúrà ó yẹ máa gbàdúrà ẹ tẹ̀síwájú àdúrà yẹn ẹ má dúró lórúkọ Jésù Kristi ẹ bá béèrè ẹ má ṣìpẹ̀ ṣùgbọ́n ẹ try láti change posture yín tó bá pẹ́ dúró látàárọ̀ ni ó yẹ jókòó tó bá pẹ́ jókòó látàárọ̀ ni ó yẹ kúnlẹ̀ tàbí kẹ́ nọ̀rọ̀ ẹ change posture yẹn má béèrè ẹ má dúró tó má ti ní ẹ jẹ́ ká lọ sínú àdúrà ni ẹ má gbàdúrà ohun tẹ́ fẹ́ gangan ẹ má béèrè tó bá ní prayer point kan tá a mẹ́nuba tó dẹ̀ jẹ́ yín lọ́kàn àsìkò tó láti bẹ̀rẹ̀ sí gbà ó yẹ máa gbàdúrà Ọlọ́run ayérayé Olúwa dáhùn ní orúkọ Jésù Kristi Olúwa fàánú dáhùn ní orúkọ Jésù Kristi Olúwa fàánú dáhùn ní orúkọ Jésù Kristi Olúwa fàánú dáhùn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ tuntun tẹ́ fún wa Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki Ọlọ́run Jacobu adúpẹ́ lọ́run torí pé ẹ̀yin Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣí wa níyì àti gbàdúrà o lórúkọ Jésù ẹ rí èsì àdúrà. Mo ní orúkọ Jésù Kristi àánú Ọlọ́run yóò fọ̀hún fún yín mo ní orúkọ Jésù Kristi àánú Ọlọ́run alààyè yóò fọ̀hún fún yín lórúkọ Jésù Kristi lórí àdúrà tẹ́ gbà yín lórí ìpìlẹ̀
àánú ọlọ́run lórúkọ Jésù Kristi yóò mú yín yọ̀. Àánú ọlọ́run lórúkọ Jésù Kristi yóò balẹ̀ yín. Àánú ọlọ́run lórúkọ Jésù Kristi yóò fún yín ní ọ̀nà àbáyọ. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, àánú ọlọ́run yóò ṣe níyè. Àánú ọlọ́run yóò fún yín ní ìran tuntun. Ògo ọlọ́run yóò farahàn. Agbára wà láàyè ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Ìjẹ́ kí ló fẹ́ Jésù Kristi olúwa wa. Ìfẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Àánú ọlọ́run tá a bẹ̀bẹ̀ fún yẹn gan lórúkọ Jésù ẹ ó ní ẹ̀kúnrẹ́rẹ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.